Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. Finally, ibi tí ọ̀rọ̀ olualo dé, àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ investigation bó jẹ́ pé ó ṣì ń sá káàkiri kí wọ́n mọ̀ kọ lẹ́tà sí mi. I don't know whether I've not said it for your information. Níbi tó ń sá káàkiri dé as simple as ABC. John torí Ọlọ́run. Olualo, àwọn family ìyàwó ẹ̀ wọ́n fẹ́ ọmọ fún ẹni, wọ́n ta fún ẹ. Fine, gbé ọmọ ọlọ́mọ jáde kí wọ́n rí ọmọ wọn bá sọ̀rọ̀ ibikíbi tó bá wà pẹ̀lú àwọn ọmọ yẹn in good conditions of mind, health and soul. Ó wá kúrò ó lẹ́yìn ìgbà tó lo Fálànà títí Fálànà chambers ò ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀wà lábẹ́ péjẹ tẹ̀sán wípé ẹ̀hẹ́ bọ̀bọ̀ yẹn á dákẹ́ sìn nígbà tí Fálànà ti dákẹ́ ṣé bàbá Fálànà kì í ṣèyàn ni ṣe rò wípé torí wípé wọ́n kàn ti jẹ́ legal kìíní ẹsẹ̀ wọn mọ nǹkan tó tọ́ mọ́. That is what you people think. Mo wò ní ìjọ yẹn mo dákẹ́. If I tell you now that the same Olualo has done all the way to Canada, wípé kí lọ́ọ̀yà kọ lẹ́tà sí mi ní Canada pé kémi tender apology pé torí mò ń dín fíìmù kárátà òun. Can you imagine? I have responded appropriately. Wọ́n ṣe máa wá bá mi ní US. Why are you running helter skelter? Kí ló dé báyìí? Me, they blame Olualo. I blame all of you that are sponsoring these good for nothing entities. Ó tún lọ Canada pé kí wọ́n mọ̀ send email sí mi. Ẹni tó bá fẹ́ email yẹn mo lè send yẹn sí gbogbo ayé kan rí. Irú Olualo. Provide ọmọ ọlọ́mọ wájú kó ń sá káàkiri. Jésù ni ò dé lè kọ lẹ́tà sí mi mọ́. So I am saying this in all confidence so that you people will know bó ṣe ń sá káàkiri. What do you have to hide? Irú ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ bá gbarú iṣẹ́ yẹn gan kí àgùdọ̀ mọ́ sọ wípé kékeré mọ́ pa yín. Simple case Olualo kéèsì tó gbé wáyé jọ ibo ni ìyàwó àtàwọn ọmọ yẹn wà jẹ́ kí wọ́n rí àwọn family wọn bá sọ̀rọ̀ náà. This guy has not defamed your character. He has not said you use them for anything. He is just asking you. He is pleading with you. The family members are pleading with you. Ẹ ń kọ lẹ́tà sí mi wípé kémi stop láti máa rí ibi tí mo ti defame ẹ máa gbé jáde lórí pé mo ń bẹ̀bẹ̀ pé gbé ọmọ ọlọ́mọ jáde. So torí wípé Nigeria lawyers ò lè ṣe, you went all the way to Canada. Address mi ní US mo ṣe máa send yẹn sí ní. Ẹ notice pé mo ṣe ń settle down. Rotẹ ìjọ nítorí ìṣòrí ìwọ mi tó ń jẹ àkàlà yẹn. Ẹni tó fẹ́ ṣépè fún máa wulẹ̀ hide. Sọ wọ́n bá fi bí ẹ̀rẹ̀. Ta ni Mr. Kala mú bọ̀? Tọ́ bá ti bí ẹ̀rẹ̀ ìwọ mo ti challenge yẹn. Anyway, ẹja mo bá ṣe wà bọ̀. Now finally, nípa ti tọ́jú àlọ́ yẹn mo ti respond sọ pé Rotimi Daniels is not even on the case again. Himself and the Nigeria police and the Nigeria system, Nigeria state àwọn ló lẹ́jọ́ báyìí. Ìyẹn ti kúrò ńbẹ̀. So fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ mi 100 times ibo lẹ́ bá kò sí tó kàn yín mọ́ kò sí tó kàn yín mọ́. Torá lápò sí èèyàn ló pọ̀ jù nínú gbogbo yín. Because ẹ rò wípé bóyá tẹ́gùn máa fẹ́ sí bó ṣe ń fẹ́ sáwọn tó kù. Irọ́ ni as long as a bá ti ní sophisticated papers lọ́wọ́, we are not stopping on any case. Mo sọ̀rọ̀ pastor kan pé ó mú ìbejì àwọn ọmọ ọlọ́mọ ó bá wọn sùn lórí ibùsùn kan náà mi tí ìtẹ́ tán ká ní gbogbo owó tí mo ná lórí wípé kí wọ́n bá mi wá àwọn ìbejì yẹn mo jẹ́ fi títóbi Elédùmarè ṣẹlẹ̀ mi tí settle down nígbà tí mo bá settle down tán driver ẹni yẹn voice note ẹni yẹn máa play síta lórí péjì títọ́ alẹ́ jẹ́ bì ẹ̀ mọ̀ gbọ́ gbogbo ẹ̀ torí pé mo fẹ́ fọ́gbà yàn jọ mo fẹ́ tú ilé agbọ́n lé wọn lórí ẹ̀yin olùṣọ́ lórí burúkú Ọlọ́run pè ẹ̀yin yìí màmá tú gbogbo ẹ̀ síta sẹ́yẹ gbàgbé òun mú ìbejì oníbejì àwọn ọmọ ọdọ́mọ ó bá wọn sùn lórí ibùsùn ní ọ̀rọ̀ orúkọ Jésù náà ẹ̀yin olùṣọ́ lórí burúkú tó yẹ káyé yín máa bàjẹ́ mọ́ wa lójú káyé àwọn ọmọ yín gan máa bàjẹ́ lẹ́yìn olùṣọ́ lórí burúkú n máa gbé jáde ẹ má wọrí mo ṣe ń padà bọ̀ mi ti dé. Now finally ẹ̀yin kan béèrè wípé ẹjọ́ o Mr. Rotimi ẹ̀yin ṣe ti yá gbé kéèsì pásítọ̀ tó ní HIV tó ń pè HIV káàkiri alẹ́jẹ́ ẹ̀dì nkùkú dá yín lò torí wípé ọ̀rọ̀ làgbà máa ń fi síkùn ikùn ní ọ̀rọ̀ àgbàgbé ṣùgbọ́n níbi tá a bá ọ̀rọ̀ HIV passport nítorí pé àwọn kan ti sọ àwọn kan tó ń bá forí gbá orí tí wọ́n bí orí tán fi fìlà dé lórí kálá làwọn gbá rí àwọn cases yìí láàrin oṣù kan láàrin ọ̀sẹ̀ kan àwọn ò ti yanjú ẹ̀ ní ìdẹ̀tí èrè wọn kan gbọ́ tàbá kan wà yanjú ẹ̀. Now ẹ jẹ́ kí n kọ́kọ́ mọ dúpẹ́ torí wọ́n ní pé ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Kí ni mo sọ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Number one Mrs. Terry ẹ jẹ́ kí n kọ́kọ́ mọ dúpẹ́ lọ́wọ́ Uncle Adé ẹ̀yin lẹ fún mi ní connection supotoyin ká tó wá lọ sí gender unit Ìkẹjà Lagos ẹ jẹ́ kí n mọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ní rí mi gbé sọnù bí òṣèré ọmọ gbogbo tó ń dùn lé ayé yín ò ní parẹ́ mo ń fi àsìkò yìí fi inú dúdú on behalf of Fàájà gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ náà bá ń dúpẹ́ lọ́wọ́ gender unit sísá bọ́sẹ̀ ẹ bá wa mute now gbogbo ẹ̀yin tẹ́ máa bá mi sọ̀rọ̀ ní comment section on YouTube on TikTok on Facebook ẹ jẹ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ gender unit Ìkẹjà Lagos State ẹ mọ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ mọ bá mi ṣe àdúrà fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní comment section gender unit Ìkẹjà Lagos State Mrs. Teresa mo ti ní nọ́mbà yín lọ́wọ́ màmá pè yín màmá dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọlúàbí Mr. Gbénga Supotoni Uncle Adé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ pé òkun ní on behalf of Fàájà movement a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé fún ìgbésẹ̀
tí ẹ gbé lórí ọ̀rọ̀ passport mọ̀ pé òun ní kòkòrò kìíní lára tó dẹ̀ wá ń pín káàkiri ẹ ṣé Lagos State Gender Unit, thank you so much. Inú mi á dùn tí n bá lè pé ọkín tó pé ẹni yẹn wọlé sister Àṣàkẹ́ Fab ṣe wà ń bẹ̀ ẹ sáré bá mi ò mí ìtẹ́jẹ́ kí n gbọ́ testimony yín Àṣàkẹ́ Fab. Àṣàkẹ́ Fab ẹ dé láti ọ̀mí ètò Àṣàkẹ́ Fab okay since you. Success madam alókùn yẹn sí ìbàdí yóò bá tẹ ẹ lọ́rùn bàbá pass. ẹni sùúrù bọ́sẹ̀ ẹni sùúrù Adéyínká ẹni sùúrù mú bọ́ ẹni sùúrù mú bọ́ hello. Hello sir, ẹ kálẹ́ sir. Ẹ mọ̀ kálẹ̀ ìyá mi dáadáa báwo ni ìrìn àjò yín báwo ni gbogbo ẹ ṣe ń lọ. Ẹ wò mo dúpẹ́ gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín gan, God bless you sir. Ẹ jẹ́ ká mo dúpẹ́ gan-an ni wọ́n ní ẹni tí ó bá sọ wípé kí là á ṣe òun là á ṣe hàn. Bẹ́ẹ̀ni. But èmi yẹn a ti lọ sí court lẹ́ni. Wọ́n ṣàjẹ́ sí court lẹ́ni ṣá. Ṣèwádìí ti lọ sí court so wọn ò gba bẹ́ẹ̀lẹ̀. Ìjọ́ wo ni wọ́n lọ sí iwájú. Ẹ dúró ìjọ́ wo náà arrest ẹ báwo ni gbogbo ẹ ṣe lọ ẹ jẹ́ á gbọ́. Okay. Ìgbà tí a ṣàdé court torí a ti jẹ́ ká lọ ti arrest ẹ̀. Okay. So a ti jẹ́ ká làwọn ọlọ́pàá ti arrest ẹ̀ wọn dẹ̀ release ẹ̀ so wọ́n dìde ní tó tó di pé wọ́n á charge sí court ní àárọ̀ yìí. Okay. So ìgbà tá a bẹ̀rẹ̀ dé court so wọ́n ṣe àwọn necessary tó yẹ kó ṣe so wọ́n pè wá wọlé wọ́n dẹ̀ béèrè ẹjọ́ lọ́wọ́ mi mo ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ so gbogbo bí ó ṣe infect mi pẹ̀lú HIV gbogbo bó ṣàṣe bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ mo ṣàlàyé everything fún wọn so wọ́n dẹ̀ àwọn lọ́yẹ̀ ṣáà sọ pé kán jọ kan wọ́n because wọ́n ti ń bẹ̀bẹ̀ ká tó dé court gan lọ́ ti ń bẹ̀ mí wọ́n ti ń pe àwọn family mi tó ti ń bẹ̀bẹ̀ wípé kí n jọ kí n má jẹ́ kó dọ̀rọ̀ court àwọn máa ká yanjú ẹ̀ka ṣe ìbọ̀ àìdí náà àgbì mo ní rárá pé ó máa dé court pé so kó lọ face justice. Good. So bàtà ṣàbí court tí wọ́n dájọ́ ṣáà máa dájọ́ fún ṣáà pé wọ́n adjourn case yẹn di October so ọ̀ṣùgbọ́n wọn gba bẹ́ẹ̀lẹ̀ lọ́ọ̀yà sọ pé kán jẹ́ kó gba bẹ́ẹ̀lẹ̀ pé máa wá láti lè lọ sí wá sí court lọ́ọ̀yà adájọ́ nínú pé kọ́ mo lọ sí remand pé so di ìgbà yẹn kó wà ní remand. Kó wà ní remand ó wà ń bẹ báyìí lọ́wọ́ báyìí ní wọ́n wá ń bẹ̀bẹ̀ báyìí wọ́n tún sì ń bẹ̀bẹ̀ báyìí náà ni pé ká gbà pé ká kí n jọ pé ká withdraw case yẹn kúrò ní court pé kí n jọ nítorí ọlọ́mbọ I'm not withdrawing because I want him to face justice. Bẹ́ẹ̀ tata máa ṣe lélẹ̀ máa forí gbá orí pẹ̀lú àwọn Faja movement brethren ṣòye yín tá a bá ti pé parí live video a máa bá yín sọ̀rọ̀ máa make sure pé mo reach tá a bá ti ṣe tán tí n bá ti bá wọn sọ̀rọ̀ bóyá ọ̀nà kan wà because gbogbo ilé tí a fẹ́ jẹ́ kí justice ṣiṣẹ́ ni pé kí gbogbo ẹ̀ ní pastors lọ mọ̀ wípé there is still law ní Nàìjíríà kò sí àṣegbé kankan and Nigeria system àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ takuntakun gbogbo ẹ̀yin ọlọ́pàá Lagos State a tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ pé ẹ ṣe a ti fi hàn gbogbo ẹ̀yin kọlọ̀wọ́ sí wọ́n tried for me seriously máa dúpẹ́ lọ́wọ́ they really tried. A máa dúpẹ́ lọ́wọ́ wọn kò sí wàhálà tí n bá ti parí live video tí táyì bá ṣe wà máa fi message sílẹ̀ fún wọn especially àwọn ilé ìtàn wà lórí WhatsApp máa fi message sílẹ̀ fún wọn on behalf of Faja movement on your own behalf to say thanks to them so any decision tá a bá fẹ́ take lórí ọ̀rọ̀ yẹn àtàwọn náà tó bá fẹ́ sọ̀rọ̀ definitely máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu kí wọ́n mọ bá ṣe lè ṣe nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé tí wọ́n bá fẹ́ yẹ ká gbẹ́jọ́ ìkúrò nǹkan tí wọ́n bá ti lè meet up pẹ̀lú demand wa bóyá lè consider wọ́n bá ti lè consider ẹ ṣe ìyá a máa sọ̀rọ̀ later thank you so much. Faja Nation kan ló ń pariwo ni he is a content creator he is a blogger èmi blogger èmi content creator ẹ lọ bèrè lọ́wọ́ àwọn bloggers tó ń cut videos wa tí wọ́n fi ń make owó sọ kankan tẹ bá dẹ̀ tó wá sọ wà kan kiri ni á lọ mọ copyright àwọn videos wa tẹ́ẹ̀tì ẹ̀ lérí ìlú lọ́fẹ̀ẹ́ ló fòmù ìyẹn tún wá ń kọ́ àṣẹ wípé ok kọ́lọ̀ fi wá ṣe jẹ́ àràbà tí gbogbo yín máa sá sí lábẹ́ ẹ tún wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wó náà gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè wípé ta là ń sọ̀rọ̀ ẹ̀ ó ní pásítọ̀ kan tá a gbé kéṣẹ̀ wá níbi oṣù kan sóṣù kan àbọ̀ sẹ́yìn tó mọ̀ pé òun ní HIV virus ní system ó wá ń bá àwọn ẹni ẹlẹ́ni sùn káàkiri ó wá ń pè káàkiri ní Nàìjíríà wà a pastor now ọ̀pọ̀ nínú yín wá sọ wípé kinní kan ṣé bẹ́ẹ̀ ṣe máa kàn máa sọ tó máa dákẹ́ nìyẹn torí wípé ọ̀pọ̀ nínú yín tó jẹ́ àṣírí bí ayẹni gíga torí ayẹni gíga ní control experiment tí wàá ṣe rántí nínú biology a máa ní control experiment a máa ní ìtọ́jẹ́ wípé a máa alter àwọn factors ayẹni gíga ní a máa fi ṣe control experiment ẹ̀yin olórí burúkú àṣírí now Ọlọ́run ti bá wa ṣe débi wípé agbègbèsẹ̀ yẹn with the help of Uncle Ade mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan gbogbo bí kíbi táwọn ọmọ yín bá ń dé wọn ò mọ̀ bá lànà pàdé Uncle Ade ẹ ṣé gan mi ní wà yín tì finally
ọwọ́ òfin ti mú pásítọ̀ tó ń pín HIV wọ́n bẹ̀bẹ̀ títí ṣùgbọ́n a ní pé kí wọ́n lọ sí court wọ́n ti wà ní court báyìí wọ́n ti adjourn case sí October 8 bí yóò ṣẹ̀wọ̀n ní o bí a ṣe bó ṣe yẹ ká ṣe tó yẹ pé tó bá ti lè agree to our terms and conditions ok àwa lè sọ wípé ok kò ṣẹjọ́ mọ́ ṣùgbọ́n terms and conditions yẹn ó gbúdọ̀ ṣe a sì fi nǹkan kan hàn látòrí ìfàájà nation wípé ìjọba Nàìjíríà òfin ṣì wà téèyàn bá tọ ọ̀nà tó yẹ kó tọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹgbẹ́ olú alọ́lọ́kọ́tì ẹ ṣe kinní kan ó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá kàwé tẹ́ ẹ ka ọpọlọ yín wípé kì í ṣe immediately lèèyàn máa gbé àwọn ìgbésẹ̀ kankan ó ní ìgbésẹ̀ téèyàn ó kọ́kọ́ gbé tó lórí bú yín dọ́tán bí yín lẹ́yìn rìn títí yín ẹ̀yin ayẹni jíga gàǹgì ìjọjẹ ẹ̀yìn dọ́tán bí yín lẹ́yìn ẹ̀yin olùsí olórí burúkú aláyébàjẹ́ ó lẹ ti gbọ́ yẹn we will keep producing results we're not just talking Àṣàkẹ́ Fab you dey there kí èrò pásítọ̀ mọ́ pé fáírọ́ọ̀sì kiri ẹ wá láǹsọ̀ ó yá jàre ẹlẹ́ni testimony kan ní ilé ìfẹ́. mo ní testimony mi. ok kí ni testimony ṣé ká ẹ dúró ṣé testimony ṣé ká gbé gba ọpẹ́ síwájú káyọ̀ máa jowó sí. àìwò wọn tẹ̀ tí mò ń bẹ̀rẹ̀ ẹ má ti jà fi yẹn ẹ má jà fi jọ àwọn pásítọ̀ wa. ẹ má ti jà fi jọ àwọn pásítọ̀ wa náà máa monetize gbogbo nǹkan bó bá wúkọ́ wọn á monetize àwọn oníṣẹ́ yẹn lórí bí. ọ̀yà ẹ bá wa ṣe àtẹ̀símọ́nì yìí. I just want to appreciate you so much for all what you've been doing. You might feel you're not making an impact on Kurosimi. You're making a very in 1,000 feet, turn right onto Cape Horn Road. Very, very great impact, and I pray the Lord will spare your life. The Lord will keep you. Turn right onto Cape Horn Road. See, Mama, you're in Lagbara alone. I've been on this olualo thing for some years now. Continue on Cape Horn Road for 1.5 miles. My mom prays in the name of olualo. I have a big problem with that. If you want to pray to God, pray in Jesus. Even Bible goes on, let's go, even if that word is even true. Only pray in Jesus' name. You're not seeing along with alone. But my mom has just been, and funny enough, while we were in Nigeria, she attended Foursquare. So it was being that we attend a white church here. So she's not so no, she didn't discover our online pastor, online pastor. As by I wanted to substitute a phone alone. So we've been on it. Recently she's been in and out of hospital. Wọ́n ní dọ́kítà ló ṣiṣẹ́ àti nọ́ọ̀sì àtàwọn oògùn tẹ́lẹ̀ ń lò ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ló ń lò wọ́n ló lò wọ́n wọ́pọ̀ àwọn ló ṣiṣẹ́ kì í ṣe olúwalọ́ á nínú ọlọ́run ni o olúwalọ́ ọpẹ́lọpẹ́ olúwalọ́ gbogbo mi oríṣiríṣi kọ́nà lé inú yàrá wọn ni wọn kẹ́gì omi oríṣiríṣi lè máa rí bí àtòróró tí wọ́n mi bá bẹ̀rẹ̀ wọ̀ pẹ̀lú mi tí mi ò bá rà ó lè bọ ìgbà yìí. Gbogbo òróró tó yẹ ká máa fi dín ẹja ká máa fi dín ọbẹ̀ ọmọ fi ń gbàdúrà ọmọ aláwọn máa gbàdúrà àfi ń gbàdúrà mo ní kí ni òróró tán fi ń dá tó yẹ ká máa jẹ ká máa fi sí ọbẹ̀. We have to call the testimony short. I've been on her, not kilo but recently my mom, I sent you a voice message. Please post that. I give you the permission to post it. My mom was crying when she heard about this. Initially, she was in self-denial. She was in self-denial for a very long time. That irony, people say, "Balu Kojeni, Afesheba, Afeshawo." Tobatin, I want to back it up. I want to leave it. Tobatin, I want to return again. I want to mama walori prayer loru. But time they come school. Mommy, oni sun amala won se iṣoru ara wọn to impact health wọn nìyẹn o. BP awa lọ sókè na gbogbo time they come school. Turn left to stay on Cape Horn Road. To ye come school. Mommy, mama lawon se iṣoru mi wa. Olórí burúkú alábóyá kí lórúkọ ẹ̀ program tó ṣe tó ti rẹ̀kọ́ọ̀dì sílẹ̀ tó ibi tó ti ń sùn tó ti ń bọ́ ọmọlọ́mọ sùn. Àwọn ọmọ máa ṣe ìṣòro ọ̀ràn tó yẹ kó máa sùn kí gbogbo paramẹ́tà BP wọ́n wà òkè irọ́ ni. I subject àwọn ẹni ẹlẹ́ni. I subject to wọn sí ọ̀tọ́ that shit. But recently, as of last week, my mom was crying. My mom now believed all what you've been saying all this time. Continue on Cape Horn Road for 1.5 miles. Testimony of some people. My mom was literally crying. She was crying. Totally been delivered from the spell Olualo put on her that subject her to be listening 24/7 on Olualo TV. Mom see me saying but not to the last couple of weeks. Wọ́n fẹ́ gbọ́n wọn ti ní kó lọ fún ọmọ ìyá ọmọ lọ́mọ kó lọ lọ́jọ́ ọmọ lọ́mọ padà. Àbí ìsìn pé wọ́n máa fún yàn lọ́mọ. Àyàn aṣáà bèrè ọmọ wọn ọ̀tá ọmọ fún ẹ náà. Jẹ́ kó ẹ̀kọ́ ọlọ́mọ ọlọ́mìnì yóò ránṣẹ́ nìkan ló sọ pé òun fẹ́ ọmọ kó fi hàn òun. Ìyá ọlọ́mọ ló ní kó gbọ́mọ òun wá kó rọmọ òun. Àbí wọ́n bá yàn tán kó yàn tán ni. I'm serious ọkùnrin sì ni. Thank you so much. Ẹ wo ẹ má jì waste time ní lórí ìwèrè Gilda. Prophet Gilda ẹ má don't waste your energy. The man is defending his spot of soup. Ó ti rí pé iṣẹ́ ti já so gbogbo wọn. Wọ́n jà kóró ni wọ́n jẹ́ pé bàbá yìí ti fẹ́ fọ́ gbogbo kòkó ọbẹ̀ wa. Kòkó ọbẹ̀ náà ti fọ́. Gilda lọ wá iṣẹ́ ṣe lọ́jọ́ níṣẹ́ àwọn kápẹ́ntà lọ kọ́ iṣẹ́ kápẹ́ntà àbí iṣẹ́ mẹkáníìkì àbí tẹ́lọ̀ ló fẹ́ lọ kọ́ ni. Gbogbo yín ẹ padà èyí tí ò bá dúró kó padà sóko ẹ lọ máa
máa ṣe iṣẹ́. Kò sí no free lunch. Even the free town, there is no free lunch anywhere. Ẹyẹ máa fi orúkọ Jésù jalè mọ́. Gbogbo yín láti orí Adébóyè, gbogbo yín dé ọmọ ọ̀ka ìkọ́nú ẹsẹ̀ ìhúgà ẹ lọ wá iṣẹ́ ṣe. Àsìkò tó ọmọ Yorùbá ẹ jẹ́ ká padà sóko. Ká lọ wá iṣẹ́ ṣe. Gbogbo iṣẹ́ òmùṣẹ́ tí gbogbo yín ṣe tẹ̀ orúkọ Jésù tẹ̀ fi ń jà. Ẹ ṣé ìyá mi. Ẹ jẹ́ ká continue. Thank you so much. Wèrè gíga ó fẹ́ fìdí olórí burúkú ẹni tí wọ́n bọ́ tó fẹ́ bọ́yàn ẹni tó ń bọ́ tó ń rajà lọ́rọ̀ ayé ni olórí ibú èèyàn àbísẹ́ ìwọ lámọ̀ fi ṣe control experiment àwọn olórí ibú lórí profile wa ayé ni gidi ayé ẹ̀ ti bàjẹ́ mọ̀ wọ̀rí story tiẹ̀ náà ń bọ̀ ń ta tí wọ́n rántí Ọlọ́run ṣògo wọ́n rántí gbogbo bó ṣe fi ọ̀tẹ̀ bá dẹ̀jẹ̀ story ẹ̀ máa bọ́ síta ní ìtí ìṣètàn pẹ̀lú ẹ̀ ní ìráyè mo busy lẹ́nu jọ́ mẹ́ta. Thank you so much Àṣàkẹ́ Fab. Now ẹ jẹ́ kí n sáré play voice note yìí. Graduate ni Olualo di bricklayer àti kí náà ló ṣe ó ṣọ̀ka wọ́n fi ṣe Ọlọ́run wọ́n fi alẹ́ jẹ́ Olualo ó ti mú gbogbo àwọn ọpọlọ àwọn èèyàn ó ti kó lọ ẹ̀yin wá ń sunkún ẹ má ṣe yí tẹ̀ sunkún. ọ̀dọ́ àgbéyàwó rẹ̀ jáde jẹ́ ló pa mí lẹ́kún. ó pa yín lẹ́kún. tèmi mo sọ fún yín gbàdé mo máa gbàgbé Ọlọ́run gbàgbé lórúkọ Ọlọ́run gbàgbé Olualo jẹ́ ẹ sì tẹ̀ tún sunkún gan sí yìí. ọ̀dọ́gbọ́n ó pa mí lẹ́kún gan ni. ó pa yín lẹ́kún lójú yín lẹ́yìn kẹ́ sọ fún un. gbogbo èèyàn gbẹ́kẹ̀lé. òun yẹn gbọ́dọ̀ yín. ó ń gbàdúrà ó ń ṣe àdúrà rẹ máa ń gbà Ọlọ́ngbọ́n. àdúrà ẹ̀ ló ń gbà bí àdúrà Ọlọ́run gbàdúrà yìí tó ń jẹjọ́ ayé nǹkan tó bẹ̀ nìyí nìyẹn ti sọ́dọ̀ Ọlọ́run. ìdílà Ọlọ́ngbọ́n. ṣùgbọ́n ẹ sì ń fẹ́ ilẹ̀ tuntun náà ẹ sì ń fi pé wọ́n parọ́ mọ́. ó yẹ kó gbé ìyàwó ẹ̀ ti ta. ẹ sì ń tọ́kọ̀ ẹ sì. wọ́n á ní ọjọ́ kéèyàn mọ̀ ẹ̀yin ṣé ibi ọba bẹ́ẹ̀ nìyẹn tí wọ́n gbé èèyàn débẹ̀. bọ́ọ̀lù tọ́ ni wèrè ní ọjọ́ kéèyàn mọ̀ olùkálùkù èdè ló dọ́rùdọ́rùdọ́rùdọ́ ọmọ ọlọ́mọ. bẹ́ẹ̀ni nǹkan tẹ́tí bìlìfù sí yìí pé ìjọba wà nìkan. kí n ti gbà tí mo bìlìfù pé nǹkan tó ṣe ìdá nǹkan tó ṣe ò dáa rárá. bọ́ọ̀ ẹ̀ tún lọ máa yọjú ẹ̀ tún máa lọ pẹ́lú àdánimógo ogológo tó ń lò tó fi ń lo ọpọlọ gbogbo yín tẹ̀sí pé. wàhálà ayé ni gíga kì í ṣe ọ̀rẹ́rẹ́ kálàrọ̀ bá ní pé kó rẹ ọlọ́sàn òní jó sẹ́n òní kú síbi táṣọ ẹwà wo òyìnbó wèrè tó kọ́ mọ̀mọ́ what is your conscience about Olualo ìfọ́ lórí burúkú yín ní CAC tó yẹ kẹ́ ẹ lọ kàwé ẹ kọ́ṣẹ́ ẹ ìjọkọ ẹ dálé ẹ wá ń jókòó gba owó ọ̀fẹ́ òní ṣòrí òní láyọ̀ látàrọ̀ dàní níbo lórí burúkú what is your conscience nǹkan what is your conscience about Olualo ọmọ agbogbo àwọn ọmọ obìnrin máa láàrin ni kì í ṣọ́ọ̀rẹ́ rẹ̀. mo ń bọ̀ ẹni sùúrù mo ń bọ̀ ẹja gbọ́dọ̀ sọ̀tì tán. ìsọjí eré afẹ́fẹ́ ọ̀rùn ti jẹ́ mọ́ńtẹ́ tó yẹ kẹ́ ẹ jókòó tọ́lọ́run yín. ó dùn mí ó wọ̀ mí dé gbogbo ara ó wọ̀ mí lákẹ́lẹ́ ní ara. ọ̀tún gbàlẹ́ ẹ̀sọ́ ọ̀dọ̀ lọ́run ẹ̀yin lẹ́sọ̀ pásọ̀ ọ̀dọ̀ lọ́run ẹ̀yin lẹ́sọ̀ ọ̀dọ̀ lọ́run Ọlọ́run ní gbé kí ló sọ fún máa wo àgbélébù ẹ̀yin tí yín Ọlọ́run Olualo ní lóníkẹ́ máa gbàdúrà lórúkọ Ọlọ́run Olualo pásítọ̀ ṣiṣẹ́ àbí dọ́tọ̀ wọ́n sì ti yín lọ́wọ́ hospital ẹ̀yin Ọlọ́run Olualo lọ́wọ́ yìí sàn tẹ́tí rí pé ìtìsọ́ Ọlọ́run Olualo lọ́wọ́ yìí sàn báyìí. márùn ó dùn mí ní màdàmú kan bú sẹ́kún ní bó ṣe ń sọ̀rọ̀ sọ́nà ara gẹ́ni ó bú sẹ́kún lọ́rọ̀ rẹ̀ tó ń gan. ní ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni so ẹ má gbẹ́kẹ̀lé má fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé Our families must be united. Our system must start working on the foundations of our forefathers, which was built on hard work, truth, love, and humanity. Either we like it or not. And this is just the beginning. You pastors, even if you will continue to be pastors, it is high time you started teaching the foundation of that book. Benefit of that. Okay, let's assume people stories they are true. How can these stories be true? Most of you pastors what on personal money making venture. Now, me mo ba se fe se le. Arákùnrin tẹ́ ń wo ìsọdá máa kó papọ̀ gbogbo ẹni tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ a máa fún wa ní instead of 2 minutes a máa fún wa ní bóyá 4 minutes kásáré ṣe pápápá torí mo ṣe settle down lọ́wọ́ mo kàn wò pé ó ti bẹ́tà àti ṣe náà jọ ká tó ṣe kíni ká tún pàdé ká tún jù síwájú. Arákùnrin tẹ́ ń wo yìí ló ń jẹ́ pastor Ṣèyí owó ṣe ní David kí ni mo pè pastor Ṣèyí organization irrespective of the faction of the CAC that you might belong to. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí àwọn factions yìí tẹ́ bá ti mọ̀ wípé ẹ̀mí yín ò gbé wàhálà tó wà lẹ̀ torí wàhálà wà nínú CAC. Ó máa ń dùn mí gan tó jẹ́ wípé each time tí bá ti rí wípé CAC yìí gan tó jẹ́ foundation Pentecostalism ló raise irú àwọn ayẹni gíga ló raise irú àwọn owó ṣe ní David.
it's really sad. It's really sad. A picture baba yẹn yẹn olórí ibu ayẹni yẹn máa wà lórí TikTok, ó wà lórí Facebook náà. Mo dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá máa ní ìdí ayẹni gíga fún investigation tí wọ́n ń ṣe lọ́wọ́ torí pé the major requirement of Rotimi Daniels Foundation is that Olualo provides the whereabouts of Iyabo, Yemisi Obiano and the 3 children. Now, tó bá jẹ́ pé nǹkan tá à ń béèrè nìyẹn, ó já sí pé tó Olualo bá lè provide ayẹni gíga ti ṣe kéni. Ẹ ṣe mo bọ̀ ẹni sùn mo ti gbọ́ mo bọ̀ ẹ jẹ́ kí n handle ètò mo bọ̀ ẹni sùn mo mẹ́yẹ kan bọ̀ lápò torí pé mo mọ̀ pa ní àwọn ọlọ́pàá nínú ilé. Now lórí investigation tí wọ́n fẹ́ ṣe, ayẹni gíga will be instrumental to gbogbo ntẹ́ bá ṣe torí wípé ayẹni sọ lórí live video ẹ̀ wípé òun bá Yẹ́misí sọ̀rọ̀, Yẹ́misí wà lálàáfíà, Ìyábọ̀ wà pa, ó ṣe rùmúrùmú. Now gbogbo bíkíbi tí ayẹni gíga bá ti bá Ìyábọ̀ Yẹ́misí òbí sọ̀rọ̀, àwọn ọlọ́pàá máa need láti definitely lò fún investigation wọn àti establish yẹn káwọn ọlọ́pàá máa gbọ́. Bẹ́ẹ̀ni, now lórí ọ̀rọ̀ ẹni tẹ́ ẹ rí ní ẹ̀yìn mi, gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe tí mo dẹ̀ sọ fún ex-wife ẹ̀ pé nǹkan báyìí jẹ́ kí n fún mi ní benefit of doubt, mi rò pé yóò arrogant sí mi, ẹ jẹ́ n bá sọ̀rọ̀. Mo bá dẹ̀ gbé fóònù, ìwọ arákùnrin báyìí orúkọ tèmi báyìí níta dẹ̀fẹ́ ni wípé wọ́n ló mọ tíríkì gbogbo ìsọkúsọ tó sọ tó fi fẹ́ arábìnrin. Níta fẹ́ sọ lálẹ́ yìí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́mọbìnrin tẹ́ wà ní CAC tí pásítọ̀ àwọn olè ọ̀lẹ́ alóko lábẹ́ amọ́ níṣẹ́ lọ́wọ́ òkú náà ní lábẹ́ wọn níṣẹ́ lọ́wọ́ wọn lówó lọ́wọ́ wọn ní kàríà ju Jésù iná lọ. Tí wọ́n bá ti sọ fún ẹ pé Ọlọ́run sọ fáwọn pé ìwọ nìyàwó àwọn, mo fi títóbi Elédùmarè bẹ̀. In fact, as a matter of fact, you should carry your bags, your Bible, everything and run away from CAC organization. I am saying it wholeheartedly because injustice to one person is injustice to all. Now, ó sọ fún arábìnrin pé òun ti pray sí Ọlọ́run sọ wípé lady níyàwó òun bí wọ́n ṣe máa ń sọ. Virgin dẹ̀ ni arábìnrin pé olórí ọkọ kan tóun fẹ́ láyé àtọ̀run and everything. No do. Nígbà tó dẹ̀ ti lọ́lọ́run sọ pé wọ́n bí kìíní, wọ́n bí kejì. Wàhálà bá ṣẹlẹ̀ lójú wípé ó tún ta mọ́ ẹlòmíì, ṣùgbọ́n ní ìmọ̀ bóyá níyẹn gan máa fẹ́ jẹ́ kí n pe òun láti sọ̀rọ̀, ṣùgbọ́n voice note tí mo ní ẹ jẹ́ ká jọ gbọ́ ká lè mọ̀ bá ṣe máa dá sétò lálẹ́ eléyìí náà á take up láṣẹ Ìdùmarè. A máa fẹ́ jẹ́ kó sign paper pé àwọn ọmọ méjèèjì yìí ìtàídà pé o ready láti máa fún wọn wá sanwó school wọn, jíjẹ mímu wọn o gbúdọ̀ máa bọ̀ torí wọ́n lólóko tó fi bá ẹni ẹlẹ́nu sọ tó fi bí wọn. Ẹ̀kejì option kejì tó wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá arábìnrin ṣe sọ fún mi ni wípé Mr. Rotimi, even if he doesn't want to be responsible for these two children, tó bá ti ṣe kíni, tó bá ti lè kọ́wọ́ bọ̀ wípé òun ò lọ́mọ lọ́dọ̀ òun lẹ́tọ̀ọ́ àti lọ change orúkọ àwọn ọmọ yìí sí orúkọ òun ṣetán. Tẹ́mi náà bá ní ìwà arábìnrin mọ́tò jẹ́ àṣẹ́bẹ̀ tó bá gbé nǹkan tó fẹ́ nìyẹn fine, ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọ̀tọ̀ ní nǹkan tó bẹ́ẹ̀ni àtẹ̀ṣẹ́ àṣẹ sọ̀rọ̀ bọ̀ option méjì tó wà ìsáyidà kárábìkùnrin kọ́wọ́ bọ̀ wípé nǹkan báyìí ló máa ṣe fáwọn ọmọ yẹn lóṣooṣù tó ń dẹ̀ máa ṣe kí n tó máa san owó school wọn, ó tán ọ̀rọ̀ parí. Tí ò bá wá lè ṣe yẹn ó gbúdọ̀ ready láti sign government paper tá a máa provide fún pé ókè o ní ìlọ́mọ lọ́dọ̀ arábìnrin yìí o, ọmọ tó wà láàrin wa ó lẹ́tọ̀ọ́ àti lọ ṣe change of name surname fún wọn. Nta fẹ́ lálẹ́ nìyẹn, ẹ jẹ́ ká gbọ́ voice note. ẹ ṣáà sì mẹ́ka sàfà ẹ kò ṣe olúwa o, Ọlọ́run túbọ̀ máa bá mi ṣàgbára yín dọ̀tun ẹ ní ṣèṣe gbogbo ẹni tó bá ro kúrò yìí wọ́n máa ṣíwájú yín lọ. Ọlọ́run máa fẹ́ jẹ́ wọn ṣe tuntun fún yín torí pé wọ́n ní èrò yẹn lọ́kàn bí Bíbélì ṣe sọ bẹ́ẹ̀, wọ́n máa ṣíwájú yín lọ, Ọlọ́run máa fẹ́ jẹ́ wọn dípò ẹ̀mí, ó máa fẹ́ mí wọn dípò ẹ̀mí yín agbára Ọlọ́run. My own experience about CAC pastor, Christ Apostolic Church pastor, and I'm doing it purposely because mi ò fẹ́ kó dọjọ́ wájú kí wọ́n máa regret àbí something like that, and I'm doing it because of my children and because he neglects the responsibility of these children over 8 years. This is how it started, sir. Kerry nílé ọ̀dọ̀ dáàdì mi church kan wà lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ CAC, so ìgbà tí dáàdì mi kú dáàdì mi náà inú CAC yìí ó ní dáàdì mi kú sí. My dad sick for 2 years. Ọlọ́run ayọ̀ babalọ́gbẹ̀ mi dáàdì mi là yíyà àbí kí n sọ wípé àwọn aláṣẹ tó wà ń bẹ́ẹ̀ gbà yẹn, àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ gbà yẹn, wọn rẹ́ mi bàbá mi gbàlà, wọn rí dù they are less concerned, wọ́n ṣe program lọ, màmá mi ló ń gbé dáàdì mi káàkiri. So mọ́mì mi wá dé ọ̀dọ̀ wòlíì kan, wọ́n gbé màmá mi lọ́dọ̀ wòlíì kan, wòlíì yẹn ló wá sọ fún wọn wípé epo tí wọ́n gbé fún wọn láti tí dáàdì mi fi ṣe ọbẹ̀ pé bo ló wà. Ìgbà tí wòlíì yẹn ní pé kán lọ gbé wá, lo and behold sir, tí mo bá parọ́ àwọn ẹlẹ́rìí sì wà láyé, àwọn ẹlẹ́rìí kọ̀ọ̀kan sì wà láyé tó yẹ pé tí n bá bi màmá mi will find them out. Àwọn òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ la padà bá nínú kẹ́ẹ̀gì 5 litre epo pupa tó ń gbé fún wa. Jó màmá tó gbé fún wọn gbà yẹn tó jẹ́ ìyá àjọ lójì làgùn gbà yẹn, màmá yẹn náà ti padà láre kú o torí ìkànnì ọmọ ẹ̀gbọ́n pokùn tó kó tó di pokùn. Kí mo wá fẹ́ fàyọ
inú CAC yẹn náà ní dáàdì yẹn kú sí, ẹnu iṣẹ́ yẹn náà kú sí. Yes. So church tó wá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa yẹn, ibẹ̀ mo ti wá pàdé bàbá àwọn ọmọ mi yìí. Due to pé church ibi tí mọ́mì mi ń lọ lẹ́yìn ìgbà tí dáàdì mi kú, èmi I don't like it. Gbogbo tó bá ti jọmọ́ ká máa wẹ̀wẹ̀ odò, ká máa ta ẹ̀jẹ̀ inú omi fálóore láti sọ̀kalẹ̀. All those things èmi ò like, ó máa irritate mi somehow. So I'm not pleased with it. So èmi dẹ̀ ti ń wá way house láti kúrò ńbẹ̀ tẹ́lẹ̀. Ibẹ̀ ni èmi àti boy yẹn ti pàdé. Torí òun choir master ní church CAC tó wà lẹ́gbẹ̀ẹ́ dáàdì mi. So later ó wá sọ fún mi wípé Olúwa sọ fún òun wípé èmi ni life partner òun. So lẹ́yìn ìgbà yẹn ó bẹ̀rẹ̀ sí ní mú mi káàkiri ọ̀dọ̀ àwọn wòlíì o, which èmi fúnra mi mistake tí mo ṣe nìyẹn o, to all ladies àwa tá a jẹ́ upcoming ladies àbí kí n sọ pé àwọn ladies àwọn ọmọ gẹ́sìn kẹwàá very vigilant pẹ̀lú Olúwa wí Ọlọ́run pọ̀ o. I've never for once fúnra mi gbàdúrà pé Olúwa ṣé lóòótọ́ ni, and gbogbo ìgbà tí mò ń sọ yìí gbogbo ìgbà tó sì yẹ kí n máa focus lórí ayé tèmi gan, that is when I supposed to be building my own future, but he came and tell me that Ọlọ́run sọ wípé èmi ni life partner wọn. Along the journey òun àwọn wòlíì kan náà wá tó ní which is from that church náà, but ìyẹn ó wá máa ń pay visit sí church yẹn ni, wòlíì obìnrin ni, ó wá máa ń ṣèṣọ́jú nínú church CAC yẹn náà ni, torí pastor bẹ̀ àti ìyá yẹn náà jọ mọ́ra wọn. Ó ṣàwá bá mi, ó jáde nínú church lọ́jọ́ yẹn, òun lóyún nínú mi ò gbọ́dọ̀ ṣe kíní kan, and that time tí mo sọ mi ò ní a single boyfriend by I'm necessary then a single boyfriend mi ò bá wọn ni, and mo kàn ń ké. So to cut the long story short, ibẹ̀ láṣà ti pàdé. So later ó ní church kan náà tó wá wà ládùúgbò wa yẹn náà ni, ìyá yẹn wá ní pé tí mo bá fẹ́ lọ ilé ọkọ o pé mi ò gbọ́dọ̀ ṣe wedding o nígbà yẹn, pé mi ò gbọ́dọ̀ ṣe wedding, mi ò gbọ́dọ̀ pariwo, àti ìyá tí mo ní mọ̀ mi lọ sí church yìí náà ibi tí mo sá ti fọ́ọ̀lù nìyẹn. Ìgbà tí mo bímọ tán mo park as husband and wife, later bóyá a year or no 3 years later a ṣe ìyàwó. Ẹ mọ̀ di ọ̀rọ̀ aṣèrè tí CAC produce yìí o, torí àwọn ọmọ sàn tó ń kó pọ́npọ́n bo bàbá àtìyá wọn tá a bá ń sọ̀rọ̀ wọn là ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà. Ẹ̀mí Ọlọ́run ò sí ní CAC tó lè sọ ìwà tí àwọn pastors wọn wù ó mú ọmọ lọ́mọ nígbà tó ń bọ̀ṣọ tó bá yẹ mọ̀ pé àwa lọ́mọ èṣù, àwa ti gbà pọ́ èṣù làwa, ṣùgbọ́n àṣìṣe owó wa tá a bá fẹ́ dẹ̀dù tá a fẹ́ sọ́kẹ́tì àmọ́ bá a ṣe ń rọlá ń sanwó wa tá a ti olórí ibu yín Jésù lẹ fi ń gbàmù òbò káàkiri, olórí ibu ẹ̀yìn aṣèrè pásítọ̀ rádaràdà yìí. Orúkọ Jésù lẹ fi ń gbàmù òbò lẹ fi ń gba pátá nídìí àwọn ọmọ lọ́mọ. Jésù sọ pé nígbà tó wá sọ pé Jésù sọ pé o ò lè farabalẹ̀ kó kọ́kọ́ ṣe wedding pẹ̀lú ọmọ yìí àbí kó ṣe wedding kó ṣe lọ́mọ, o ti kọ́kọ́ ọmọ yìí sọ fún mi o, ó ṣẹ́yún bọ̀bọ̀ aṣèrè yìí wà lẹ́jẹ̀ lórí pé kó ṣẹ́yún o, ó ṣẹ́yún fún kó tó di wípé ó bílẹ̀ tó bí yìí o. Ẹ mọ̀ máa wá gbàmù òbò káàkiri ẹ̀ ní orúkọ Jésù ilẹ̀ máa lò lẹ́ fi ń gbàmù káàkiri, ẹ san gbèsè yẹn kẹ́ ẹ tó wọlé ẹ san, bẹ́ẹ̀ bá san táwọn ọmọ yóò san, ìrandíran yóò san, ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin olórí burúkú bí ayé ní gíga yìí. Mi tá a ṣe yẹn ayé ọjọ́ wedding mi ò ti rí certificate mọ́, wedding certificate yẹn inú dẹ̀ fi ṣe pastoral whatever tó ṣe tó fi di pastor, because ẹni tí ò bá níyàwó wọn ò ní fún ní pastor, wọn ò ní fún ní pastor post yẹn, àbí wọn ní àná ìtẹ̀jẹ̀ ní pé o mọ whatever. So the first church tó máa kọ́kọ́ gbé lọ ibẹ̀ ni ló ti fún Sunday school teacher lóyún, due to pay ìwọ ní o ò láì gbóyún ṣùgbọ́n o lè sùn kẹ́ ó sùn. Yes, anytime mo lè sọ, and I will keep saying it, every time tí mo bá lóyún yẹ̀yẹ́ ló máa fi mí ṣe, even second born mi ó pè lóyún ẹyẹ. Màmá mi ló ní pé kí n bí ọmọ bẹ́ẹ̀ ni yóò jùwọ́ bẹ́ẹ̀ ni. And mo lè fi gbogbo ẹnu sọ́nà gbangba pé màmá mi ló tọ́jú ọmọ yìí, even right from the inú oyún títí tọmọ yẹn fi di tó fi wà 11 years now. So and from then tó ti lọ yẹn, I think after that 2 years tó ṣe kíní. So after 2 years tá a ṣèyàwó òun ló di wípé kó mọ ló lè lọ rán re bóyá bí 3 months tí ò ní wálé kan máa pè ìgbà tó yá tó bá tẹ̀sí wá lọ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ bí ọ̀sẹ̀ kan kò ní pè. Ẹ̀yin CAC organization sì tá à ń bẹ́ẹ̀ lé ní à ń bẹ́ẹ̀ ní ni o, irú iṣẹ́ wo lẹ máa ń rán ẹni tó níyàwó lé lóṣù 3 oṣù 7? ṣeṣe Jésù náà ni ẹni pé sá ẹ sọ pé I can't hear you sir. Àsìkò tí wọ́n mọ dì ní kúrúkú jàǹjàǹ wò ó kó mọ́ra nínú ṣọ́ọ̀ṣì lélẹ̀. Kò ní make attention, kò ní make move pé òun ti ẹ̀ fi èèyàn sílé àbáwọn ọmọ, bọ̀ tó bá ń bọ̀ ó lè ra gift dání, ìgbà míì ó lè ra fóònù láti fi lè ṣe understand. So ìgbà míì ó máa ra nǹkan tí mo like so that mi ò ní lè bínú mọ́. He did that, and níwọ̀nba nígbà yẹn tó bá wù pé kó ra oúnjẹ sílé ó máa ra oúnjẹ sílé that time. Ó dẹ̀ wà kìí yára. So after 2 years of that marriage, ó mo rí pé lady tá à ń sọ yìí kò lẹ́bí kò lára, ó ti sọ̀rọ̀ ẹ̀ fún mi nílé pé kò lẹ́bí, ọjọ́ Sunday ló máa ń fún ní fóònù, kò kí ń ráyè lo fóònù, ibìkan ló wà tó ti ń kọ́ sí oògùn. So all those things ibi tó ti mọ́ra wọ́n ti rò mọ́ra wọn nìyẹn. As from there ibẹ̀ náà láti fúnra wọn lóyún tó fi sálọ for good 2 years. Ìgbà tí bàbá ọmọdé kò ń lé ní tó sọ fún mi ní kóun lọ sórí òkè òun ò lè sí. Ẹ má bínú, mo sọ nǹkan kan ní about maybe late last year. Ọ̀pọ̀ nínú yín kan máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí, ẹ máa ń rẹ́rìn, ẹ dẹ̀ mọ̀ wípé
tẹ́ ẹ bá mú yẹ̀yẹ̀ kúrò ńbẹ̀ ẹ máa get message ni mo máa ń ṣe yẹ̀yẹ̀ wípé àlùjọ̀nù ti gbé nǹkan wá àlùjọ̀nù ti gbé nǹkan yín tí mo máa ń fi ṣe yẹ̀yẹ̀ pé àlùjọ̀nù gbé wá yẹn gbogbo wa la ní instinct wa ṣùgbọ́n ọ̀rọ̀ religion ò ṣe religion ó ti pa àwọn instinct yẹn níjọ́ náà mo ṣe eré kan mo ṣe yẹ̀yẹ̀ kan wípé bí mo ṣe dé láti fi ṣe ṣe ni mo gbọ́ pé wọ́n kanlẹ̀kùn pé àlùjọ̀nù ní pé kí n lọ wo àwọn tí wọ́n ń kanlẹ̀kùn pé mi náà wá mi ní àwọn wo ló ń wá mi nígbà tí mo débẹ̀ mo ní àwọn ẹranko ló wá náà wá mi wá jọ́ náà pé wọ́n dẹ̀ ṣe dé kìnìún ló kọ́kọ́ sọ̀rọ̀ lónìí Awikoko òun disrespect wa gan kí ni mo ṣe fún yín mi tó dájú sí yín mi tó jẹjẹ nìkan erin sọ̀rọ̀ ní bí mo ṣe máa ń fi pé àwọn pastors yìí ní ẹranko màá sọ di story yìí fún yín o ẹ kọ́kọ́ mú dání pé ó ní bọ̀bọ̀ ó kọ́kọ́ sá lọ fọ́dún méjì nígbà tó tẹ̀lé òbò lọ now àwọn ẹranko wá ní wípé it is a disrespect to them in their own kingdom okay to be likening these pastors to them ẹ jẹ́ mọ́ bínú lọ́nà wo tó ráwà gangan lọ́lọ́run fún ní ẹ̀rí ọkàn ability to will and wish and kìnìún kan ní tí ò yẹ tẹ́lẹ̀ àlàyé torí pé a rí pé o nídìí àlàyé ní ajẹranjẹgun nú wọn èyí tó jẹ́ kí lorúkọ kí náà ń pe àyẹ́nà nígbà tí ó sọ̀rọ̀ ó ní wípé débi wípé ọba àwọn tó jẹ́ lion please listen to this o ọba àwọn tó jẹ́ lion tí lion bá ti yó ìkòkò ajẹranjẹgun thank you so much trumpet wípé tí lion bá ti yó bí lion ṣe tẹ́ pé tó máa búramúramù tẹ́ pé tẹ́ bá lọ sí zoo. Some of you know the reason why they create some holes for other animals. Torí wípé tí kìnìún bá ń bú ramúramù nínú gbogbo ẹranko tó kù máa ń fẹ́ forí pamọ́. Gbàgbé àwọn nǹkan tá à ń rí lórí YY God of Animals ń ṣe pé àwọn ẹranko míì gan máa ń takùn lion ò ṣe ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Now wípé bí mo ṣe ń fi àwọn bàbá yìí ìwé àwọn it is a disrespect ẹ jẹ́ ṣàlàyé fún mi kí ló dé tí ó jẹ́ disrespect wọ́n ní wípé torí wípé tí lion bá ti yó even a common sheep ó máa bá lion ṣeré lion máa bá ṣeré lion will never go and hunt when they are filled. But when it comes to the cases of your pastors, is it still right for the likes of Baba Adeboye to still be asking for money? Munirara. It's still very okay for Oyedepo to fẹnu ara ẹ̀ sọ wípé táwọn ọmọ òun máa jẹ ìran kìíní dé ìran kẹrin ó ti wà nípamọ́. Is it still right for Oyedepo to be taxing through unwarranted threatening messages from those evil altars to be collecting from poor Nigerians? I said no. Okay, is it wrong for the likes of Baba Biara to call on CAC leadership? Wrong. What about Oyakilome? What about Olukoya? In summary, nínú fídíò yẹn tí mo fi ṣe yẹ̀yẹ́ ńdọ́nà náà wípé tí n bá ń pe àwọn bàbá ìgbogbo àwọn pastors yìí ní ẹranko ọ̀pọ̀ nínú yá máa bínú pé lójú mi yàjú strengthen our fathers in the Lord mo rò pé yín àtẹ̀yìn àwọn fathers in the Lord yín àti Lord tẹ representative ṣe Lord òótọ́ yẹn mo rò pé gbogbo yín burú papọ̀. That at the end of the day the animals will be filled. They will not go for hunting activities until the day they be back to talk about. Yet we human beings start with our near. We still go for hunting. Look at the research. I saw a video again today. Kiro research for. Go make in one day. He then come after 25 years. Yes, sir. Selling one handkerchief for $5,000. Although that is $450,000. How many of you saw that video? Now I have proven to you that ẹranko still are far better than our type of person. Now coming back to your David owó ṣe ní ṣe yìí. Nígbà táwọn ń sin ajá, akọ ajá wa lè wá abo lọ, ṣùgbọ́n wọ́n padà wálé. Ẹ̀yin tẹ́ ń sin dingo, ẹja mi ti ń bá parọ́. Ìdí ẹ̀ lélẹ̀ tẹ́ bá máa já gan ṣeré lọ, every mile or every meter of the way, wọ́n máa gàdí báyìí, wọ́n máa tọ̀. Torí kí wọ́n lè trace ọ̀nà wọn padà wálé ni. Wọ́n máàkì tẹ́lẹ̀ tí wọ́n padà. Now àwọn ríro. Kí odidi èèyàn tó fi ìyàwó àtàwọn ọmọ sílẹ̀ ilé lọ. I know some clans of animals pé tí obìnrin bá ti bímọ ẹgbẹ́ obìnrin yẹn náà máa wà 247. Ẹgbẹ́ obìnrin yẹn náà máa wà. Ṣùgbọ́n wọ owó ṣe ní David yìí ó fi ìyàwó lẹ̀ pẹ̀lú àwọn ọmọ fún ọdún méjì. Ó dẹ̀ sá lọ torí òbò. Ẹja mọ̀ bọ́rọ̀ wà lọ. Ọgbà tó máa gbé adáwọ̀ tẹ́ta. Báwo lè yóò lọ lókè àwọn tó bá lójú. Hello, Ayẹni Giga. Mi rò pé bóyá mo propose sí yàrá yẹ o. Ìyá ẹ̀ mi rò pé mo propose sí tó bá lẹ́gbọ̀n obìnrin mi rò pé mo propose sí pé bóyá máa fẹ́ wọn mi dẹ̀ rò pé bóyá anybody ní ara àwọn family female family olórí burúkú ẹ̀ bóyá wọ́n sọ fún ẹ pé mo wá dẹnu kà wọ́n lọ́hùn jẹ́ ní jẹ́ kí n yà sí ìdílé bẹ́ẹ̀ ìdílé tí ò sóòótọ́. However, I am still single tó bá rí mi pẹ̀lú ẹni obìnrin lọ́la boyfriend girlfriend ọ̀rẹ́ mi lẹ́ni tó rí bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ́sẹ̀ rí mò ń bọ̀nà tẹ́ bá tiẹ̀ wá fẹ́ rí picture ọmọ mi ẹ má jẹ́ ń gbé síta toró ní rí sí toró lórí ibú èèyàn nìyí mo lè play voice note tiẹ̀ kẹ́ gbọ́ ọmọ tèmi ẹ jẹ́ mọ́ play kìíní ìlọ́nà ẹ jẹ́ mọ́ play tó bá pọ̀ jù bóyá èmọ́ǹtì yóò ṣe padà wálé
ó lóun ò tí mọ̀gbà tóun ó dé tọ̀ ọlọ́run sì ní o létà ọ̀rẹ́ mi kan ló wá wà ládùúgbò yẹn tó lóun fi wá tó àṣírí ibi tán gbéra wọn sá lọ ní aláta pé òun rí òun àti lédì kan pé bàbá ọmọ mímọ̀ ti fún yàn lóyún pé kódà lédì òun ti fẹ́ bímọ so ibẹ̀ ni àṣírí ti wá tú ọlọ́run tó rínú mi tí ò ní jẹ́ kí n kàn jókòó bẹ́ẹ̀ kí n jẹrà síbẹ̀ ibẹ̀ làṣírí ti wá tú tí mo ti wá mọ̀ pé ó gbé obìnrin sá lọ meanwhile bàbá ẹ̀ kó tó kú ó ti sọ pé ìránṣẹ́ ọlọ́run lè níyàwó méjì ó lè níyàwó mẹ́ta ó lè níyàwó mẹ́rin iṣẹ́ ìránṣẹ́ ò bàjẹ́ which you didn't even call me pé bóyá ó fún yàn lóyún àbí bóyá ó ti níyàwó kan ló ṣe kúrò lé but ẹ mọ̀ pé àwọn tó bá jẹ́ pé bàbá wa bá ti kú tẹ́ pé bàbá wa ló láṣàn tó ṣe dáadáa ẹ mọ̀ wọ́n fẹ́ rẹ̀ wá jẹ so nídìí eléyìí àwọn obìnrin ladies before you choose if any pastor or any spiritualist come to you pé ọlọ́run sọ pé fúnra ara rẹ lọ confirm ẹ̀ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ tó ń sìn and because ó ṣàmà lọ́nà tó fi ń bọ́ lọ́run sọ̀rọ̀ fúnra rẹ go to God and ask ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ but láti ìgbà yẹn kò take responsibility èmi ló yẹ kí n sábẹ̀ ní customary court letter ìgbà tó ní káṣírí òun ti tú tẹ́mi àtàwọn ọ̀rẹ́ mi tá a plan nǹkan ìlú wa tó wá sábùn ní customary court letter ìgbà tó ní divorce letter ìgbà tó dẹ̀ tó sábùn mi tán ní táwọn yẹn ní pé kó wọn ṣe kò rí ṣe bó ti ẹ̀ jẹ́ pé tó kì í náà ní tí ò kàn rájárájá kò rí ṣe so I've not picked it up now that kò lè máa lọ bẹ́ẹ̀ because táwọn ọmọ yẹn bá padà wọ university tí mo ní mò ń ṣe náà ó máa padà later wá because a lot of sin náà láti rí tó máa later wá pé iṣẹ́ èṣù ni so àwọn ọmọdé ti dàgbà nígbà yẹn you will have spent all your life on them alone àwọn náà dẹ̀ padà máa accuse yín lọ́jọ́ wájú pé what is your achievement nígbà tó kọ mi so ọlọ́wà àwọn ògbó ọlọ́wọ́ thanks so much sir. so hello daddy. Ayẹni mo gbóhùn ọmọ tèmi o ìtò sẹ́ndì sí mi láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjìlél à ń wá recent picture àti fídíò àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìyàbọ̀ olórí burúkú ní òrìkó jáde ẹ jẹ́ n play fún yín. I'm doing well and you. Hope you come visit me and we could hang out together. Hang out together. tó ń gbọ́rọ̀ lẹ́nu ọmọ. Have some food as you can. And I love you, Dad. I love you too. That's my baby. ẹ̀yin olórí ibú ṣé ẹ ti rí gbà tó rẹ̀ ti bẹ̀rẹ̀ láti jọ yìí. And we wish you great Thanksgiving. Hope you could visit me. Thank God. I send you gift to ọmọ so thank you. Anyways, good night. I love you. I love you too, Donna. How are you? I'm good. Hello, Dad. So I just got home from swimming, and tomorrow Daddy's making red velvet cake, I think, and we're going to church, and that's all. I think we're visiting Grandma actually. But anyways, love you. Bye. I love you too. Sọ pé pọ̀ níbi tó kẹ̀ tó wá níbi tó tún wá lédè ibi tó tún wá lédè lára gift tán fún ọmọ olóríire empathy gift ni ọmọ tó ní humanity nínú ẹ̀jẹ̀ ni. I was so proud when they called me on the video. They said that tí ọmọ kan bá wọ class tí ọmọ mi bá notice wípé mo ọmọ yẹn ò dùn ó máa wá kúrò níbi síìtẹ á wá lọ bá ẹni yẹn á wá fọwọ́ kọ ẹni yẹn lọ́rùn á wá ní pé you know everything is gonna be alright you know everything is gonna be alright tẹ́ ẹ bá fẹ́ gbogbo evidence mo lè sẹ́yìn ayé ni ò ní sórí rẹ̀ mo sọ fún ẹ pé àlọ́sẹ́ ó mọ̀ gbọ́mọ gbèmí sẹ́ ó mọ̀ ràrìn rání ìbànújẹ́ àti àìnífọ̀kànbalẹ̀ ti dé bá gbogbo yẹn lórí ibú dáradára bẹ́ẹ̀ni òun nìyẹn gbogbo fọ́tò yẹn wà ń bẹ̀ náà bẹ́ẹ̀ you must be a very wonderful soul mo ní why did you say so your daughter is very this is very that wọ́n tún fún ní award yẹn kì í ṣe pé kọ́ ọmọ ẹgbẹ́ fọ́ọ̀sì nìkan tó pọ̀ sí wípé tiẹ̀ tó wá mọ̀wé ó mọ̀wé ju bàbá ẹ̀ lọ torí bàbá yóò mọ̀wé rárá ẹ mọ̀jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Ayẹni mo ti sọ fún ẹ pé tiẹ̀ ti bàjẹ́ òrò pé bóyá rọ ni òótọ́ máa ń lékè ni òótọ́ máa ń lékè ní sẹ́ ẹ jẹ́ ká mọ̀ sí wàlẹ́ ó yá Adéyínká aláṣàdúrà. Ó lágbára lálẹ́ yìí. Ẹni ọkọ bẹ̀rẹ̀ láti orí kíní isis tẹ sọ ni. Pé ẹlòmíì a máa bá sọ̀rọ̀ àmọ́ kò ní kọ bí ara sí ìkíní nìyẹn. Ìkejì ẹ wo gbogbo ẹni mo fi sọ. Voice note ìtẹ́ni yìí sọ ó sọ pé àwa obìnrin which means he is advising us because òun gbọ́ mọ̀ pé àwọn obìnrin la máa ń fọ victim yìí. Pé wọ́n fẹ́ lọ gbàdúrà ó fẹ́ lọ́kọ ó fẹ́ lọ gbàdúrà. Ẹ wo mo máa ń sọ fáwọn èèyàn we have gbogbo ara fi ṣe ní fásitì orí abẹ́rẹ́ ni mo ta wà yìí. I'm not ashamed to say it. If this woman can come out to say it, nǹkan bá ìwé ló ṣe òun. So who am I? Bí wọn ló ń gbàdúrà ní pásítọ̀ pé báwa òwe ọkùnrin yìí máa bá wa dálé obìnrin máa bá wa dálé irọ́ ló wà ní díẹ̀. Ọlọ́run tó sọ pé ọkọ àti ìyàwó ni wọ́n létà náà Ọlọ́run ni ló padà sọ pé wọ́n fi ṣọkọ àti
wọn pé kádàrà wọn ò jọ bára wọn ní ìdí pé wọ́n ti fi ọlọ́run sọ pé wọ́n ti fi báyé aláyé jẹ́ nígbà wọn lọ sí nàìjíríà wọn lábàá láti pàdé èèyàn kan tó wọ́n ṣàwọn báwo ló ṣe rìn ọkùnrin tún ní o báwo ló ṣe rìn tí ogun tí ìyàwó lọ gbogbo ẹ lọ oníṣọ́ọ̀ṣì tó ń kọ́kọ́ ń lọ pé wòlíì obìnrin ló ní ṣọ́ọ̀ṣì yẹn pé bẹ̀rẹ̀ ó ti padà arábìnrin àwọn ìjọ fẹ́ ra wọn ó dọ́nà sọ pé àpò kò pé ẹni tọ́lọ̀ nǹkan ọmọ ẹ̀ láyé àti lọ́rùn rẹ̀ ó ní ní sẹ́mu wòlíì obìnrin ló padà fún ìgbéyàwó yẹn ká wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ní gbàdúrà ó ní ìfowópamọ́ sọ pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ olóhùn tó padà sọ pé ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀ nínú ìjọsìn èsì wa náà ọlọ́run sọ pé wọ́n ti fi ba ayé aláyé jẹ́ and let me come back to this kí ló ń kọ́ máa nìyí àgbésórí píkọ̀ yìí David owó ṣe ní. àwọn èèyàn kan jẹ́ ìjókòó sábẹ́ wọ́n jẹ́ ìjókòó sábẹ́ ẹ mú iye obìnrin tó ti fọ́lọ́yún báyìí ọjọ́ tó bá kú ọjọ́ ìlẹ̀ máa rí wọn láyọ̀nà ojú dàdà lẹ́nu tó kú tọ́jọ́ fẹ́ sí ṣẹ́gbẹ́ ìyẹn tó jáde ẹ rántí bẹ́ẹ̀ni táwọn obìnrin tó ẹ̀ṣẹ̀ nígbọ́n wá táwọn olólọmọ nínú body of Christ yìí náà ni lẹ́yìn abaniláyé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ayé obìnrin wọ́n ti bàjẹ́ nítorí pé olúwawí àmọ́ unfortunately by the time tó gbé àwọn àbí obìnrin ẹ tí ó wá sọ̀rọ̀ lórí voice note yìí by the time tó gbé àwọn àbíra ẹ wo ọjọ́ ti lọ àwọn táìmù kan wà tó yẹ pé you can never reverse back in your life àfi kéèyàn máa gbé àgbélé ìwé obìnrin àfi kó máa gbé àgbélé ìwé lọ́tọ́ lè ṣe kò kọ́sọ́ ti bàyí láyé jẹ́ ọ̀rẹ́dì. ọlọ́run tiẹ̀ ń bá ṣe ọlọ́run rà nígbà. because nínú nàìjíríà ẹ̀sìn yìí kéèyàn ọlọ́mọ mẹ́ta tó ò ní ṣe tangible lọ́wọ́ táwọn pípọ̀ ìtẹ̀jẹ̀ jókòó ti owó olówó every Sunday program yìí ṣáà ni ọlọ́mọ ṣe láti fi owó jọ àmọ́ àwọn obìnrin tó ń dà sádọ̀ owó yìí ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ṣèbí yẹn tí wúmà yìí ìyàwó lé gbọ́ fúnra rẹ̀ ṣèbí yẹn tó rí òun ló wá sọ síta yìí wọ́n bọ̀ fáwọn yẹn tí ò tí ò ti bímọ káàkiri ọlọ́mọ méjì tí ò tí mọ̀ nǹkan báwo ló ti fẹ́ kó pẹ̀lú ebi tó wà nàìjíríà fẹ́ yìí wọ́n tó kódà kó máa gba 200,000 lóṣù tó o bá dúró dáadáa 200,000 kò rán kankan lọ́wọ́ dà sádọ̀wọ́ the last but not the least àwọn CAC ẹ̀wọ̀ anybody can pick up that name but the question is ṣé àwọn orúkọ táwọn tó ti táwọn bàbá ìwọ́n ti build ṣé kò sí bọ́n ṣe lè tún orúkọ bọ́n ṣe lè handle àwọn people yìí ṣé àwọn people yìí ní agbára ju àwọn authority CAC. ṣe ní question tẹ béèrè yìí Adéyínká question tó béèrè yìí kọ́kọ́ wò from this perspective báwo ni ẹ̀rù ṣe fẹ́ máa barú àwọn David owó ṣe ní báwo lẹ̀rù ṣe fẹ́ máa bà wọ́n when they are saying that kí èwo CAC irrespective of the faction kí wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ tá à ń béèrè lọ́wọ́ Olúalọ́ number one. Number two, the younger pastors wọ́n mọ̀ pé wọ́n fi Olúalọ́ jẹ oyè without confirming the status of his marriage. Now finally ǹjẹ́ believe pé godfatherism nínú body of Christ ó lè ju politics lọ ṣá. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ ni. téèyàn bá tún lọ sọ̀rọ̀ àti pásítọ̀ náà sí ìtàn táwọn bá sọ̀rọ̀ ìtàn àlọ́pàá wọn dànù and it's true. ṣé nínú àwọn pásítọ̀ wọ́n tún máa fi ọlọ́pàá wọ́n tún máa fi fẹ́ẹ́ ara wọn. bẹ́ẹ̀ni. nígbà tó bá sọ̀rọ̀ àwọn kélékélé àbí ẹ. wọ́n dá sons of the prophets sílẹ̀ táwọn politicians dá sons of politicians sílẹ̀ àwọn ti Christianity wọ́n dá sons of the prophets sílẹ̀. it is well. téèyàn bá fi wá nínú ìjọ Ọlọ́run tó ń sìn tó o bá fi ní owó gidi you are irrelevant ṣé o yẹ kó rí bẹ́ẹ̀. ẹ jọ àjọ CAC ìbanilórúkọ jẹ́ gidi lélẹ̀ this is a big shame this is a slap to you people. bẹ́ẹ̀ni. ó ṣe máa bọ́ ta dání ṣe títí ẹ̀ eléyìí tún ṣe títí ẹ̀. ẹ ṣé ìyá thank you so much. gbogbo ẹ̀yin tẹ́ wà lórí YouTube gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook tẹ́ bá fẹ́ dá sí ètò ilé ní in the next 1 hour ká tó lọ ẹ jọ̀ọ́ nọ́mbà tẹ́ máa háì mi sí lórí WhatsApp is +234 80 9290 6250 máa pè lẹ́ẹ̀kan sí +234 80 9290 6250. Mo Samuel ẹ jẹ́ kí n sáré gbé ní sókè pàápàá. Yes. Thank you so much for all you are doing. We're not going to relent. We are closer than ever, honestly. Oh my loud. Because since what if you watch a topic, every day they talk about us. They talk about Rotimi, want to replace the Jason with the Rotimi. That's what they talk about every time. What am I to buy one in the comment section? Let me go more lórí ọ̀rọ̀ ẹ. Kò tètè ya gbọ́ báyìí, mo wà lórí ọ̀rọ̀ ẹ, ó máa ṣe wọn. Ṣé bí wọ́n lọ sọ pé orí ìyàbọ̀? Wọ́n ní mo bá sọ̀rọ̀ ní Canada ló ń gbé, màmá ló ń da màmá onímàmá tó ti dàgbà. Ọláìjẹ ni màmá onímàmá. Torí bí ìyá Ìyábọ̀ ṣe ń sunkún ọmọ ẹ̀ bó ṣe máa sunkún gbogbo àwọn ọmọbìnrin yẹn nìyẹn. Gbogbo àwọn ọmọbìnrin tó bá tó jáde lára àwọn ọmọ yẹn ní manage yẹn, wọ́n ṣe máa ké nìyẹn. Every day you come online, you don't have anything else to say except to talk about Rotimi Daniels for Aja and Konkon. You block it, why did you unblock me? You blocked everybody the other time. Well, you blocking me. We are several steps ahead of you. We are too sophisticated. Just work for you. And we are going to show you the stuff we are made of. You think we are joking? You came under my comments, so I have nonsense in there. You think we are joking? You think we are joking? Because none of you is Jesus. None of you is Jesus. So can they get power of happening? I know what Jesus is. I'm a bad in court. The ones I come about 3 times. The locking, Abi. You get it online.
and everything is on record. You are you'll be telling lies, and anybody that has any contrary opinion, you drop the person. You won't let them talk. Even if you want to come up here, you want to come and talk, we'll allow you to talk. We don't behave like you. Truth, love, and humanity, and we are in contact of our jen. So Emma for Emma, you what I've told you will go Edo Malosemoni, who go bend your Wamabu, be Bamos and Boom Bibai. How old are you? You were from how old are you? You were from and you will bricklayer. Also, bricklayer, and oh, they're part of the bricklayer. Also, they put church down. What did you come for? Christianity didn't come from Nigeria. Oh, like say, no more Mugu. The Mugu for Obama. Because Faja evangelists, we know they hear, we know they agree, we know they play. What they say, but couple saw my joke, my senior deputy, a routine by. Should be actually Ologun, nǹkan tí Ologun tó fi tí ò fi kọ ṣẹ́ tó fi gbogbo gbígbóná yẹn tó yàwó ni má sọ ìṣòro àlọ́ gbogbo owó tún fún ẹ tó fi ṣe gbogbo rádà dàda tó ń ṣe yìí ọjọ́ kan máa nà tán ṣòtúbọ̀ because ẹ̀ ti ẹ̀ lọ́gbọ́n lórí ṣé wípé à ń bọ́dọ̀ ara yín mọ́ ẹ̀yin lè má wá bí báyìí because we are not in the same pedestal we don't operate from the same from the same level. So, intellectual capacity láti engage. No, so, continue láti máa evangelize nípa Jésù yín. We don't believe in Jesus. Nǹkan táwa believe in, òun la máa ṣe. Ṣé wọ́n tó kọ́ mi èṣù ni wá? Ẹ jẹ́ ká máa gbéṣù wa lọ náà. Wàá wá síbí wàá máa sọ̀sọ̀ kú sọ. Every day, ọkùnrin ò balẹ̀ mọ́. You talk about Rotimi Daniels instead of you to say talk about your Jesus. Everything about you is about Rotimi Daniels. We are here. It's not only Rotimi that is involved. A lot of other people are involved. We are actively involved and we are fearless. We are very fearless and we are ready to take care of. We will match up. Energy for energy, 6 for 6. We will pray. Ben. Thank you so much. Uncle Mato. Shame me, ó ti di woro tí woro báyìí. Yes, sir. Happy birthday in Arias once again, sir. God bless you. I think brother Rotimi. Mama. Firstly, I don't have much to say this evening. First of all, it's in line with the scripture. Number one, it's in line with the Bible. Ephesians 4:26. Be angry and sin. Share any to buy oppression. So, Bawa angry is not a Christian. It's never a Christian because you don't have the spirit of Christ. That's number one. And why am I following you? I still believe the Bible and I'm still following you. But share what I want to Christian don't move what's more. Christ will never respond like that. Because your background people. I will see someone like you and I will listen to you. There's a way complain if something like you who tell people when you're not to tell they don't operate, don't attack because they are fed up of church. Like there is no church to operation on one than the other. When we start telling them this thing is not right because Christianity is humanity. Okay now, and it is okay. Jesus Christ have that kind of conscience. Wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ síwájú Rolls Royce kí wọ́n máa sá lọ wájú ẹnì kan tó sọ wájú àfà. Peter and John wọ́n ní silver and gold àwọn òní wọ́n tó ní orí làwọn èèyàn kò tẹ láwọn eléyìí wọ́n kàn gba owó ni and tó kọ̀ máa ń pè mí náà nípa àwọn Nàìjíríà sí wa kì í ka Bible when you read Bible ṣé gbogbo story tó ń sọ yìí without the bá ti ka Bible wà ní ọ̀bẹ̀lẹ̀ if a pastor come to bá wà tó ṣe tó ní kẹ̀kẹ́ ọ̀hún ó ọ̀bẹ̀lẹ̀ you know this one is Christ will not do that. Bible will command it, but we don't read Bible. We like if you tell Mama Joe, Mama Long Badura, you are praying without having the foundation of the Bible. And Jeremiah 5:31, what will you do when my people love you? I want to faith deliver. I want to share my time. But still, I don't want to shake the hey, why don't you leave it? If you see that there's an article, can you Bible cash photo? You pray. Pray you obey you without ceasing. Language you want to at the test of they don't know Bible, but language you will show they are Christian. There are difference between church goer and Christian. And yellow Nigeria, we mix everything together. Like what you are doing is in line with Ephesians 4:26. Jesus Christ was angry when he got to the temple. All that because oppression was going on there. You understand? And that is what we are doing. And people, and it's all by the this is what we are telling them. And for me, and your country people when they listen, my wife people ask me this is only because all these people don't bastardize the gospel because what you are doing, you are helping Christians, but they don't. They don't. They don't. Because now a lot of people don't have confidence in church anymore. But all these perpetrators of evil.
Christianity in those days, in the 70s, the 80s, our Muslims told the Boko Haram, they are just nominal people. Thank you so much, sir. Exactly. Because every human heart, there is a vacuum there. Ben. If you don't, something else will fill it Ben. And the same way, because you are not teaching people the Bible. Rebels won't go and tell you, but if I have my job, I don't need anybody to, okay, say, he told her, say, who's in the UK? There's a lady, oh, yeah, man, to believe in that kind of in the UK. Now, I'm telling you a true story. Do you believe me? One, okay, what off money, what we call fee waiver. They bank on UK. They buy all man so you consult 20,000. Go to pay one. You said to pay one for the fee waiver. Then no lawyer to consult 3,000. One only. Oh, 5 hours. And it often we 2.5 years ago. Also that oh, 5 hours. He can't pay with one day. You must say jam on low way. Below is money was on interest. Only because you need to learn your lesson. Ben. And it was close mommy. In fact, they are my best family friend. Could you imagine how people call it? Could you imagine? And when Hebrews chapter 7:5, only titles of the law, there's no law. Just English here last one on primary school happy say, but people are still going. Now kill I want to have the library, don't let me man to believe in that. Anything more than that is Lucia Waya. I want to have the fellowship was setting down only £3,000. Me. Oh no, my son last month was also £500. It's motivated when oh you have to buy this in the physical on my Ben. Said the farmer told that in Nigeria, my son is one. But two by pay will pity only 5 hours local. Because you are gullible. Humanity telling shit. Charity telling shit more than time to answer. Ben. When I clock 50, what the most sponsor is you let me when you secondary school. What is a Tom for Saturday? Oh, in scholarship over Japan. Check what you go. All that is go and the church to the Lord choosing the law. Okay, Ben. I won't believe what was so gullible. They don't see why we don't like to answer a question. You might attack our leader only because what if you are really God? I won't be because in the Bible, I need to tell you, a short from first point. Come back, I want from Kadejumo gang. Ben. How will your first daughter, how will your first child die when you are in abroad? Shall they here to back away, don't carry? How will your Nigeria, one English, they don't have the knowledge. IQ one low. Sorry to say, how will your first child die? In what way? Most of them to like a continent, because I don't fear. More than a good to buy, good to imagine. He might humanity color while I do the bear of my week. Also, you. Many people here, and I'm with you. That is in ask about apostle. Only I'm with you. Nobody can do you. I'm issue one you because anybody only I have some name you did not know me. So when you are doing it in the line of God. You are doing it. I think Bible do not have anything to do with the work of darkness, but rather exposing them. So I say any pastor let them come, let them DM me. I will send them my number. Let's have a discussion on the Bible and let's talk about routine that day. Come ask for me, we see nothing that they to tackle Bible. Thank you so much, sir.